ẹ̀yin tèmi mo tuntun gbé tuntun dé o ó yá ẹ jẹ́ àjọ wò ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel kí ló fa ọ̀rọ̀ tó yìí ó lágbára ẹ wò ẹ má jẹ́ ń bẹ́ spíkà mo fẹ́ kẹ́ fojú ara yín wò ni kẹ́ jẹ́ àwa pàdé ní comment section ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń bá mi wo fídíò yìí ẹ máa bá mi like ẹ máa bá mi share kẹ́ ẹ máa comment ó yá ẹ subscribe ẹ̀yin tẹ́ ẹ báyìí tí subscribe ẹ jọ̀ọ́ ẹ tẹ notification button yín so that ẹ máa rí àwọn news tí bá ti ń gbé wá from time to time ọwọ́ tẹ fi ń subscribe tẹ fi ń tẹ notification button tẹ fi ń comment tẹ fi ń share ẹ mà ní fi gbọ́ ọmọ sí lágbára Ọlọ́run ẹ ní fi gba lẹ́tà àbànújẹ́ o ẹ ní fi sanwó ẹkún ẹ ní fi sanwó ọ̀ràn lágbára Ọlọ́run ẹ ṣé. mo lóun náà lẹ́tún ti ń mú kalẹ̀ léni mo ní mi ò lè fall fún mo ní £1 mi ò ní lẹ́sìn tó máa sọ kò kí n ṣe nísìnyí ló yẹ kí n back out mo ní pé ṣódìgbà tí owó yẹn bá wá kù 200,000 nínú àkáǹtì mi kí n tó ní pé mi ò ṣe mọ́ ni mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ti opt out o èmi ò ṣe mọ́ mo ní ẹ lè rí mi gbá mọ́ mo ní scam ní gbogbo yẹn ẹ lè rí mi gbá mọ́ mo ò lówó mọ́ next thing tí ẹwà yẹn máa sọ ó ń sọ fún màá nìyẹn ni o ní pé yẹn ṣọmọ pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn kúrò lórí page ẹ tí mo ṣe gbọ́ statement báyìí mo ní ìtorí pé mo decline just a single request nínú numerous requests tẹ́tí ń gbé wá fún mi lẹ́ṣẹ̀ ń threatening mi ní pé ó ní right láti yọ fídíò mi mo ní tó bá yẹ pé léyìí ló máa jẹ́ kẹ́ yọ fídíò mi lórí page yín ẹ tètè yọ torí mi ò ní fún yín lówó tó bá yẹ pé léyìí lè máa fi lé mi bọ́ta kúrò nínú church yín lálẹ́ yìí ní pé kí n má sùn church yín ẹ tètè lé mi torí mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín o ẹ ti ká Ọlọ́run fẹ́ràn ọmọbìnrin ọba pàdánù o wọ́n ti wá lọ sí tọ́ka búrò mi lẹ́yìn rẹ̀ wọ́n ti kógbó sí yẹn lórí bí yẹn ṣe fẹ́ dá sí yẹn ti fẹ́ bẹ̀ mí pé kí n fún wọn kọ́ máa lọ tí mo ṣe ranjú mọ́ yẹn nìyẹn ìyẹn wá dákẹ́ wọ́n wá sọ fábúrò mi pé o ò dẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ sọ̀rọ̀ náà ìyẹn ní ṣèṣojú yín kọ́ lè sọ pé òun máa fọ́ mi létí tí n bá dá sí kí n dá sí pé òun fọ́ mi létí òun ò sọ̀rọ̀ o òun ò lè dá sí ìyẹn dẹ̀ rọra dìde láàrin wọn ó dẹ̀ lọ ń dáná oúnjẹ tó ń sè lọ́ntì wọ́n ṣàbẹ̀mí wọ́n fa ọ̀rọ̀ yẹn wá after 10 àbí tó 11 lálẹ́ Monday yẹn tí mo ní mi ò ní fún wọn lówó yẹn ìgbà tó dẹ̀ di Tuesday a lọ sí hospital bá ṣe dé láti hospital mo wá sọ fún pásítọ̀ yẹn àti ay ní pé mo test tí mo fẹ́ ṣe ní backup tí ní pé kí n wá ṣe test yẹn ní 8 o'clock láàárọ̀ ọjọ́ Wednesday mi ò dẹ̀ ní extra 200,000 tí màá tún fún yín fún owó epo lọ́la mo ní sọ ẹjọ́ mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ẹni yẹn ń bọ̀ wá gbé mi nísìn ọ̀dọ̀ wọn ni mo máa lọ sùn àárọ̀ ọ̀la wọn máa gbé wa lọ sí hospital tábàlẹ̀ ti ṣetán ní bákòókùn á dá wa padà sí ibi báyìí alẹ́ ọjọ́ yẹn mo ṣáà kúrò ní chọ́ọ̀chì wọn lálẹ́ yẹn mo lọ sùn sóòtẹ̀ àárọ̀ ọjọ́ kejì ṣá agbéra a lọ sí hospital nígbà tó máa di ní ọwọ́ ọ̀sán mi ì tẹ̀ mọ́ páwọn èèyàn tó ń bá mi ṣọ́ péjì wọn pọ̀ èké lọ kọ́kọ́ pè mí ní pé kí lórúkọ péjì wọn mo sọ péjì wọn fún wọn èké ní káwọn má parọ́ fún mi wọ́n ti lọ yọ fídíò mi o mo ní àyọ fídíò mi kẹ̀ bí èké ṣe head call pẹ̀lú mi ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòkejì lọ́wọ́ péjì Àgbàlá wọ́n ti yọ fídíò ẹ̀ kúrò ńbẹ̀ wọ́n ti post ẹ̀ lómi wọ́n ti yọ fídíò wọ́n ti ẹnìkan tún mẹ́sẹ̀jì mi WhatsApp ní pé wọ́n ti yọ fídíò mi wọ́n ti post ẹ̀ lómi o mo ní wọ́n sọ fún mi báwọ̀ yìí má fẹ́ máa jọ òótọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe wọ péjì wọn nìyẹn èmi wọ TikTok àbúrò mi wọ Facebook alábẹ̀rẹ̀ sí ní wá fídíò làbá rí fídíò lóòótọ́ wọ́n ti yọ fídíò yẹn kúrò lórí péjì wọn ibẹ̀ nínú ti bí mi ní pé so definitely owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi láti jọ ọjọ́ ìlú ń bí. sorry hold on mo tún ṣe why you no call Ike at all time when I know everything about Sherry èmi Crown Aunty Bukky àti Sister Dara a mọ bó ṣe ń gbowó lọ́wọ́ ẹ̀ á sọ̀rọ̀ ni a ní kó sì máa fún wọn náà ṣẹlẹ̀ kí n sì fẹ́ pé tó bá ṣì ń wọlé àbí Crown kí lájọ sọ́jọ́ yẹn àbáńdá kí Crown sọ̀rọ̀ náà. a sọ wípé tó bá ṣe ìwọlé pé kó máa wọlé tó ń fún wọn yẹn kó try láti máa hide yẹn kó a ní hide náà mo rántí bàtà sọ a ní ní time ni wọ́n sí January tó pé wá January ni now yeah last month a sọ fún yín pé you know what fún wọn nìkan tó mọ but ẹni owó tó bá wọlé again kó má sọ fún wọn pé iye báyìí ló ń wọlé mọ́ pé gbogbo tó bá wà lọ́wọ́ ẹ̀ kó transfer wá lóun ní another account á lókè máa kówó yẹn sínú another account yẹn gbogbo yẹn sínú account ìdíkejì tó níyẹn pé alákọ̀ọ́kọ́ yẹn kó fi ilẹ̀ àmì kó kàn fi change sílẹ̀ sínú èyí tó mẹ́nu wọn so everything we know about everything akàwọn náà ṣì ń ṣe àgbẹ̀ máa stop ni so wọn ò dé stop. ṣe rí pé wọ́n jẹ́
owó sọ́jú. Mo wúkọ́ sí. Owó kékeré ló kù tó bá ti polówó tó ń sìn owó tó gbà gangan ló fẹ́ sọ ń sìn lẹ́yìn ilé fídíò yẹn ti tán. 2021 lára mi ti yá, so just last year lọ́yẹ̀ ṣẹ̀dí. Owó ẹ̀ kó transfer wá lóun ní another account á lókè máa kówó yẹn sínú another account. Mo tẹ̀lé kó transfer gbogbo owó yẹn sínú account. Sínú account ìdèkejì tó níyẹn pé alákọ̀ọ́kọ́ yẹn kó fi ilẹ̀ àmì kó kàn fi change sílẹ̀ sínú ètò mẹ́nu àwọn bàtà owó sí. So everything we know about everything. Àkàwá náà ṣì ń ṣe àgbẹ̀ máa stop ni. So wọ́n dẹ̀ stop. Owó sọ́jú gangan tí wọ́n dá fún mi òyìn wà nínú ẹ̀ ni wọ́n ti gba 4 million naira lọ́wọ́ mi. 4 million naira. Wọ́n ti gba 4 million nínú gbogbo owó wọ́n dá. Àwọn tó rí ṣáàtù sí Alàgbà Gabriel olóhùn mọ̀ pé owó mọ́tò tó máa fi gbé lọ ńkọ́ tó máa fi gbé lọ sí hospital ó dẹ̀ ní 600 250 tóun gbà òun lọ fi gbàdúrà lọ́dọ̀ Alàgbà pásítọ̀ Òjó ní wọ́n lọ fi gbàdúrà lọ́dọ̀ pásítọ̀ Òjó táyà mọ́tò tó máa fi gbé lọ ńkọ́ ẹ máa gbà wá kẹ́ ẹ̀ lọ́wọ́ Alàgbà Gabriel. Alàgbà Gabriel máa ti gba 4 million báyìí wọ́n dẹ̀ ń tírẹ́tì gẹ̀yìn láàárọ̀ Ọlọ́run ló ní kọ́ máa mọ̀ bí tó wà bá ti lọ jí gbé ọ̀rọ̀ rèé o bìtà gbọ́rọ̀ dé nìyẹn ẹ̀yin ọ̀rẹ́ yín èèyàn lórí gèlè bẹ́ńbẹ́ tí mo wé ìṣù ọ̀rọ̀ Alàgbà Gabriel ó jèrè ọ̀rọ̀ lára wa ni ní ìlànà fi ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. So that means pé ó mọ̀ọ́mọ̀ gbé gẹ̀yìn wá ní láti wá máa fi rí public. Ó fúnyàn lóúnjẹ tó fògùn àgbẹ̀ tí ó dẹ̀ mọ nǹkan tí ẹni yìí ó mọ reason tó ṣe gbé wá tó ṣe ń gba owó fún ó dẹ̀ mọ̀ pé situation ẹ̀ critical gan. Kí la wá fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ń sìn bá? Kí wá ló dé tí Agbala Gabriel fi ń ṣe bí eléyìí? Ọlọ́run. Kò wá ń ṣerú máa yìí lọ ẹ kó máa ṣe bí eléyìí. Ọlọ́run. Because àwọn èèyàn láìkẹ̀. Kò wẹ́ tó ní tìjú kọ́bọ̀. Ó ṣáà ń gba owó, òun gba owó. Torí pé wọ́n ti fi platform ẹ̀ dáwọ́ fún kí ló dé? Ìka láwọn èèyàn. Ìwọ́n dẹ̀ ló lè ṣe àbí. Ó dẹ̀ mú gbogbo ọwọ́ lédì yẹn ó dẹ̀ gbà á. Kò dáa o, kò dáa rárá. Òun lọ fowó gba àdúrà níbì kan. Ṣé wọ́n máa tún fowó gbàdúrà? Ó fi 250 gbàdúrà. Nàìjíríà ni wọ́n yẹ ṣe ó fi 250 gbàdúrà lọ́dọ̀ pásítọ̀ Òjó. Owó ṣe pásítọ̀ ni. Ó wá ìmọ̀sùkún mọ̀. Ó wá ìmọ̀kúmọ̀. Ìmọ̀ náà ló ń wá. Ọ̀rẹ́ mi, ó ti rí mọ̀ mú jáde. ìmọ̀kúmọ̀ wo nìyẹn? Ìmọ̀ ni. Ìmọ̀ owó ni. Wọ́n ní kó sọ pé wọ́n ṣe kíyàn máa rí gẹ́ẹ̀tì bísínẹ́sì ẹ̀ ni kéèyàn náà fẹ́rẹ̀ jẹ́ báyìí kéde mi ìtẹ́jà kò pọ́sibú bísínẹ́sì sẹ́ńtà ẹ̀ nìyẹn. Allegedly. Ó lọ ṣe ń bú gbogbo wọn mọ́lẹ̀ allegedly. Ó lọ ṣe ń bú gbogbo allegedly báwo. Ilé oṣù allegedly o. Now lọ́dọ̀ ọkọ single mother ó ṣẹ̀ṣẹ̀ wá rí 3.1 dá fọ́mọ yẹn mímọ platform tán lọ́sàn yìí ọ̀dọ̀ flake mi ò mọ iye tán náà dá fún yẹn normal balance ló yẹ kó ọmọ yẹn máa wá báyìí wọ́n dẹ̀ ní ẹgbẹ́ ẹ̀kan ti sleeve ó gbọ́dọ̀ lọ ṣe tẹ́sì ẹ̀ Monday 50-50 náà sì fún ọmọ yìí 50-50 ó mọ̀ pé ó gbé dọ́dọ̀ ẹ̀ ní gbọ́rọ̀ ni kí ló dé. Ó fẹ́ kó kú ni allegedly ó fẹ́ kó kú ni.
Gbogbo tó bá kú sákàtì àwọn akọ́ àwọ̀ dànù. Okay, èlò náà ta táyà mọ́tò tó yá táyà mọ́tò 700 ṣé òun ló kó bá ṣọ́ọ̀ṣì ni. 700 táyà ẹsẹ̀ méje brand new táyà is 100,000. Tí ẹsẹ̀ méje ló kó tiẹ̀ nínú. Kálọ́mọ yẹn ò wá sọ́dọ̀ ẹ̀ kọ́. Ẹ máa gbọ́. Kálọ́mọ yẹn ò wá síbẹ̀ kọ́. Àmọ̀rí brand new táyà tí àlẹ́dà tó máa dára lára ìpara 100 ni. Ẹ wọ́n ní wọ́n ra mẹ́rin wọ́n náà ra mẹ́rin. Tó bá jẹ́ tòkunbọ̀ ni wọ́n rà ní 30,000 tòkunbọ̀ tó jẹ́ grade first grade. Ṣé mọ́tò jẹ́ ṣé láti Ìbàdàn sí Ìlúṣàn wọ́n náà repo 150,000. Kí ló dé? Ẹ láàánú o. Kí ló dé? Mọ́tò kúkú wo náà ń lò? Wọ́n láàánú o. Wọ́n lọ ta kọ́fí. ọ̀nà onímọ́tò ṣọ́ọ̀ṣì ń jẹpo. Mo jẹpo. Epo burúkú ló ń gẹ débẹ̀. Ìyẹ̀wò wa ló kàn mọ́. Ṣé òun ló bá wọn ra mọ́tò ni? Wọ́n ò lè ṣe gbé Uber, ó yẹ kó gbé Uber náà. Kàn gbé Uber. Tó bá wọ polo 200,000 tẹ̀léyàn lẹ́yìn láti fi jẹun èèyàn mẹ́fà. Because àìsàn yẹn ó ń pọ́n lédì yẹn lójú ni. Bẹ́ẹ̀ ni. Àìsàn yẹn pọ́n lédì yẹn lójú ni. Ìrora owó pọ́njú ni Agbala Gabriel tó ń gbà tó ń ná yẹn. Ẹnu kú ni gẹ̀yẹ́ wà náà. Ẹnu kú ni gẹ̀yẹ́ wà náà. Gẹ̀yẹ́ wà lẹ́nu kú ni náà. Àti wọ́n ṣe mí. Ẹnu kú ló wà. Padà sórí Ẹ̀fọ́ èrè wà. Ó dẹ̀ mú owó ọmọ yìí ó dẹ̀ gbà á. Èló ló wá kù? Mo bá tẹ̀ sọ pé ókè o, já ṣe ní 50-50 o. Ìbá ti sọ fún lédì yẹn. Ìbá ti sọ fún tẹ́lẹ̀. Tó bá gba 5 million 2.5 ní o. 2.5 ní o. 50. Wá ti sọ fún. Lédì yẹn á ti mọ̀ pé owó iṣẹ́ owó péjì ẹ ló gbà lọ́wọ́ ẹ̀. Á ti mọ̀. Látúbọ̀ àwọn ọmọ ìjọ tó bá wá ṣọ́ọ̀ṣì ní Sunday láì rán wọn iṣẹ́ ẹ wá gbàgbàlà ẹ tún máa jẹun lọ. Òun tó wá bá àwọn ọmọ ìjọ tó wá gbàgbòsàn lọ́jọ́ Sunday gbàlà lọ́jọ́ Sunday wọ́n wá tẹ̀bà fún wọn àti pọ̀nmọ́ àtẹ̀wédú. Ẹ̀bà wọ́n ti ṣe ní bàlàbàlà. Ẹ̀bà ló tún lẹ́yìn tó wà lẹ́nu kú ìkànnì máa yí o. Tàbí kà. Kò dá o. Wọ́n dẹ̀ ẹ̀dán yìn. Nǹkan tó ń ṣe fọ́mọ yẹn ò dáa. Ẹlòmíì ilé kunu sálángá ẹ̀dán yìn. Gbé ẹrù ẹlẹ́rù. Honestly, mi ò tẹ̀ kí gbogbo bó ṣe máa ṣe ń bú máa yẹn mi ò kí ń fẹ́. Wàláhì àná ń jèrè ọ̀rọ̀ lára wa a máa ń bú báyìí mi náà kì í fẹ́ kàn bù wọ́n ní kò filẹ̀ ó kò jẹ́ kó jèrè ọ̀rọ̀ lára wa. Gbogbo nǹkan tó ń ṣe yẹn sì ó fi wá public sympathy ní àwọn nǹkan tó máa ń ṣe yẹn táwọn èèyàn lè máa sọ pé ó ń ṣe nǹkan bọ́ọ̀ làwọn èèyàn ṣe. Ẹ wo ìgbà tọmọ yẹn dé church yẹn lélẹ̀ ẹ wo ọmọ yẹn lélẹ̀ lédi yẹn lélẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ yẹn ni. Tó sọ̀rọ̀ láàárọ̀ yẹn lélẹ̀ níjọ́ tó gbé wá lélẹ̀ níjọ́ tó gbé wá sí láìfù lélẹ̀. So nísìnyí báyìí ṣáwọn èèyàn dẹ̀ máa dáwó fún tó bá ti bá àwọn èèyàn wá sọ́dọ̀ ẹ̀ sí. Àwọn kan náà ṣe wọ́n máa gọ́. Àwọn èèyàn ní eléyìí. Ẹgbẹ́ kan ọmọ yìí sì ti paralyze ẹgbẹ́ kan yìí ó rí pé paralyze o ó rí pé ẹgbẹ́ kan yẹn Steve o ó rí o wẹ́ẹ́ kò rí ó rí o ẹgbẹ́ kan báyìí ó rí o. Ọlá adarí jì o. Ó dẹ̀ mú gbogbo owó ọmọ yẹn. Owó tí ò tí ì tó ó dẹ̀ gbá gbogbo ẹ̀ ó dẹ̀ gbá ó dẹ̀ bàbá fẹ́ ṣu. Bàbá fẹ́ tọ̀. Olúwa mi fẹ́ ṣu. Àṣejù lélẹ́yìí o òun lọ́lọ́run ṣe fi nǹkan tọ́lọ́run fi jù wá lọ́pọ̀ òun
ṣe fún wa ní gbogbo agbára. Olúwa wa fẹ́ ṣu. Olúwa wa fẹ́ tọ̀. Olúwa mi broke. Olúwa mi broke. Tàtíkẹ̀ náà ti wà kò síbi tólúwa mi ti ń rówó tẹ́lẹ̀. Rárá, ọ̀gbọ́dà náà tó jẹ́ pé ṣe bẹ́ẹ̀ rí mú rìmúùfù fídíò gẹ́ẹ̀ báyìí, ó fi mí sí. Ó fi mí sí ni. Ó remove tọmọ lady yẹn, ó fi mí sí pẹ̀lú àkáǹtì mi ni. Ó replace pẹ̀lú àkáǹtì mi ni. Ọmọ yẹn ò jáwọ́ mọ́, ó tún fẹ́ lómi tó tún máa jáwọ́ sí nìyẹn. Iná pátá ẹni yẹn gbá iṣẹ́ já lórí gẹ́ yẹn. Iṣẹ́ já lórí gẹ́ yẹn. Ó jáwọ́ mọ́, ó tún ti sáré plẹ̀tẹ̀ lómi tó máa jáwọ́. Ó ti yé yín, ó ti yé yín. Ọmọ yẹn gẹ́ yẹn tètè sọ jí. Bàmọ́ mi kan fi. Ẹ kálẹ̀ o. Ẹ ra mà. Àmì bẹ́ẹ̀ dẹ̀ ṣe mí. Yes ma, ẹ ra mà. Ẹ máa wá dánú sí lọ́dọ̀ wa màrí yín. Abínú yà lẹ́jẹ̀kì. Abínú yà lẹ́jẹ̀kì. Lẹ́jẹ̀lì gangan ni o. Tí mo ti bú yín. Ṣé ẹ gbọ́ bí mo ṣe bú yín? Ìyá sí mi. Ẹ wá wo nǹkan kan o. Ẹ wá wo nǹkan kan o. Ṣé ẹ rí bó ṣe wá fi àkáǹtì ẹlòmíì sí yẹn? Wọ́n wá máa sanwó sínú àkáǹtì ẹlòmíì yẹn. Ṣó ti yé yín? Wọ́n máa fowó sínú àkáǹtì ẹlòmíì yẹn. Àṣírí ẹ ti tú olè. Mo lè ti wá gbàgbé. Ta ló pè àmọ̀rí gbàgbé? Ó yẹ kí Jésù kan ṣe Báíbù kó máa lánàá. Ta ló pè àmọ̀rí gbàgbé sí? Ṣé ilẹ̀ place ta tó yìí? Àmọ̀rí gbàgbé. Mo gbàgbé Ọlọ́run. Mo dẹ̀ tí mo tó nìyẹn jágbé mo ló ti wá. Lógo mi ní àmọ̀rí gbàgbé. Ọlọ́run ó ti sọ kí ni ṣe gbogbo àwọn tó sọ pé mi. Ọlọ́run 19 burúkú. 19+1. Bàbá Gaima. Wọ́n ti ṣe kíní ti gbẹ̀rà o. Ọlọ́run alẹ́gẹ̀dì. Ọlọ́run ó yẹ ká ní tẹ̀wá ní fisiti ọ̀rọ̀ mú ìdí báyìí ni. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn ti ń wú gbogbo ẹ̀ jáde báyìí. Ó ti lu fẹ́. Ó yẹ ká wá rí fisiti ọ̀rọ̀ mú ìdí báyìí ni ká wá gbowó mú ìdí lọ́wọ́ Àgbàlá. Kí mú ìdí kí ẹ̀ wọ́n lórí mú ìdí. Àfàìmọ̀ gan ni ò ti tà á. Ó máa ti tà á, ó máa ti tà á. Lórí burúkú olè. Tàbí lómi ọmọ ìjọ mi tó bá wà láìsàn ó fi ń bíùdì ayé tiẹ̀. Èmi sọ fún yín tó bá yẹ pé kì í ṣe pé mú ìdí. Òun náà dá mi nù díẹ̀ ni. Àṣírí wà ní kùmí ìdí tó ń mì. Bẹ́ẹ̀ni o. Pọ̀ gidi. Bọ́lá kó dá mi nù díẹ̀ ni. Ó ti dìpù ní ẹ mọ̀ pé ó fa mú ìdí ìmọ̀ra gan. Tòró mọ̀ pé mú ìdí ń jáwó. Ó fa mọ́ra tó fún mú ìdí ìbọ́dẹ̀ ṣe wà yẹn. Ṣé rí àwọn tó bá ń mu gbó tó bá ń mu kinní yẹn ẹ má sọ pé wọn lọ́pọlọ. Wọ́n ní ọpọlọ. So ó ti ń rìkọ́dù gbogbo kinní yẹn gbogbo sísítẹ́ẹ̀mù yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé mú ìdí ìgán wọ́n lè ti sọ̀rọ̀ débi pé ọ̀gá scam ni kinní yìí kinní náà jáwó kan ní tó bá ti kọ́pẹ́rẹ́tì àjọ máa jẹ́wó náà ní iṣẹ́ mọ̀. Gbogbo àwọn ohun yẹn wọ́n ti jọ fúnra wọn pẹ̀lú mú ìdí. Ẹ̀bẹ̀ tó máa bẹ̀ lẹ́yìn kó máa tú àwọn àṣírí yẹn ni tàbí kó máa fi ohun kan tírẹ́tì yẹn. Ìkan tẹ́mi dẹ̀ lé ni pé wọ́n ní dádì jáwó. Bàbá yìí tó fi ṣiṣẹ́ yẹn gbà yẹn. Ẹni sùúrù ẹ̀kọ́ tó yẹ má jẹ́ ọ̀dọ̀ mú ìdí ẹ má ti jẹ́ ká gbé dọ́dọ̀ mú ìdí ọ̀dọ̀ mú ìdí kọ́lá lọ ẹ fi mú ìdí lọ. Àwọn orí ká gbé. Lógò yẹn nìyẹn. Ẹ máa pe ní dábà ní pé ní kòkò tán fi ṣe ọ̀rọ̀ mú ìdí. Ọ̀rọ̀ mi ò irú àmì bá wọn sọ̀rọ̀ mú ìdí lórí platform mi. Mi ò bá wọn sọ̀rọ̀ mú ìdí lórí platform mi. Mi ò bá wọn sọ lórí platform. Mi fẹ́ bá wọn sọ. Kò tí ì yá. Tí mú ìbí ọbẹ̀ kí bóun sọ̀rọ̀ òun lórí platform mi. A kọ́kọ́ sẹ́ndì. Ojú kan máa ń káwọn èèyàn ni. Mọ́mí Àríkẹ́ ṣọ́wà ń bẹ̀ ṣá. Ṣọ́wà ń bẹ̀ ṣá. Biggest force ní sẹ́ẹ̀. Ẹ má bínú. Ọ̀gá mi pátápátá mo rí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ni. Mo rí kọ́mẹ̀ntì
mo ṣe dákẹ́. Ẹ̀mí yá gùn fún wa, ẹ pẹ́ fún wa, ẹ̀ ní dààmú, ẹ̀ ní ṣàárẹ̀ o. wá dúró sọ́dọ̀ àmọ̀rí ẹ káre o. Mo wà lọ́dọ̀ yín náà, mo máa ń wà ń sàlẹ̀ ní ọ̀gá mi. Mo máa ń wà ń sàlẹ̀ mà Ọlọ́run. Gbogbo bí nílé mọ mi kan fi gbogbo bí nílé ibi ilé ọ̀hún ilé. I can't trade you now, ọ̀gá mi. Biggest boss ní sẹ́ẹ̀. Ọlọ́run ó yá ẹgbọ́wọ́ méjì. Ẹ mọ̀ pé Ọmọ máa mi ní sẹ́ẹ̀. Ọ̀gá mi ní sẹ́ẹ̀. Lọ́ọ̀lù dákúmà. gẹ́lẹ́ ganu sí ni mo wéré ni afẹ́ fàájà ni afẹ́ fa ọ̀run Agbala Gabriel tú lọ́sàn yìí ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ wá ní àfi wọ́n lẹ̀. Wọ́n ti ẹ̀ ti gbé ọmọ kí lorúkọ ẹ̀. Tani. Kí ló ló ń jẹ́ ọkọ àwọn single mother ẹ̀. Wọ́n ti bá tiẹ̀ jẹ́ lórí Facebook pápátá àwọn èèyàn kan ti gbé. Wọ́n ti gbé tọ̀dọ̀ yín náà, èmi náà tún ti gbé. Èmi náà ti sẹ́ẹ̀dì, èmi náà ti mo ti ṣá ẹ̀. Sáré kan tó ṣe fún ọmọ yẹn. Wọ́n ti lọ fà gan o. Àwọn ti lọ fún ọ. Kí lẹ wí? Mo ti gbọ́ nínú news nínú rédíò gan. Mo ti gbọ́ nínú news nínú rédíò, ó ti go fà gan. Ṣé tọ̀dọ̀ yín? Irọ́ o. Ó ti gbọ́rọ̀ tí ẹ bá. Ṣé ẹ bá fẹ́ blọ́ọ̀gì mà blọ́ọ̀gì yín? Jẹ́ ká blọ́ọ̀gì Sàtóyìn gangan. Mo gbé yín. Kò tí pẹ́ tí mo bọ́ nù kan ẹjọ́. Kí ló dé? Mi ò tí bọ́ nù ẹ̀tàn ẹjọ́. Mo hàn gbé yín. Nǹkan tó sọ ni pé láàárọ̀ yìí. Báyìí ló yẹ ṣẹlẹ̀. Mọ́mí. Àwọn kúlẹ̀ kiri ni. Àti Tóyìn tán ní starting tán ní finishing. Àwa Tóyìn. Àwa òkè kò sí èmi ò tí ì rí Tóyìn tó dàbí tí. Kò sí ní tí Tóyìn ti sọ kò jẹ rí. Ọmọ ńlá ló jẹ́ Tóyìn náà. Ẹ má sọ́dọ̀ àmọ̀rí ni. Nígbà tí òun ṣe àmọ̀rí lẹ̀ ń jẹ́. Àmọ̀rí ni mo jẹ́ o. Kọmíṣánná ẹ má dá wọn lóhùn o. Ẹ má dá wọn o. Wọ́n dààmú. Kọ́lá máa kíkan bí lógo. Wọ́n á fò mí. Wọ́n á dojú rẹ̀ arúbí. Nígbà tẹ́ ẹ ṣàmọ̀rí. Àmọ̀rí ló máa ń sá. Àmọ̀rí ló máa ń sá. Ẹni tí wèrè bá ti bù yẹ ẹ jẹ tó bá rí mẹkáníìkì á sá. Ẹ jẹ́ ń sá. Ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ ń sá. Ẹbí o. Ẹ jẹ́ ń sá. Èmi mi ò ní sá mélòó lára mi. Bọ́ lọ́wọ́lọ́wọ́ yà sá o àti ní ganu sí ni àṣẹ ganu sí ní àṣà. Báwa bá ní kán máa kọsẹ̀ lára wọn lọ ṣàgbákò bò mí. Sábẹ́ pílò kí ló máa wò yín. Wọ́n ṣàgbákò bò mí. Bí àdúrà mi ni màá lólúwa má jẹ́ rógun ẹjọ́ lọ́sẹ̀ lóṣù. Àmọ́ tá a bá wá rẹ́nikẹ́ni tó lu agídí tó lòun ṣàfẹ́ bá mi rojọ́ Ọlọ́run bá